Nàìjíríà yóò dára tí àwa tí a ti dé Mẹ́kà rí bá ń ṣàmúlò ẹ̀kọ́ tí a kọ́ níbẹ̀. Alhaja Agboola ló sọ bẹ́ẹ̀. Oníṣòwò pàtàkì kan nípínlẹ̀ Ọ̀ṣun, Alhaja Simbiat Bọ́láńlé Agboola ti sọ pé àìṣàmúlò ohun tí ọ̀pọ̀ àwọn Mùsùlùmí tí wọ́n ti dé Mẹ́kà rí ń fojú gan ní níbẹ̀ ló jẹ́ kó dàbí ẹni pé kò sí ìdàgbàsókè lórílẹ̀‐èdè Nàìjíríà. Obìnrin yìí ṣàlàyé pé tó bá jẹ́ pé gbogbo ìrírí àwọn arìnrìn-àjò lọ sí ilẹ̀ mímọ́ ọ̀hún ni wọ́n ń ṣàmúlò ní ìyàtọ̀ tó múnádóko yóò ti bá orílẹ̀-èdè wa. Níbi ayẹyẹ Mẹ́kà alálọ̀bọ̀ tí wọ́n ṣe fún obìnrin náà pẹ̀lú ayẹyẹ ọjọ́bí ọdún márùndínláàádọ́rùn-ún tí ọkọ rẹ̀ Alhaji Rasaki Ayinde Agboola dé orílẹ̀ ayé, èyí tó wáyé lọ́jọ́ 5 oṣù keje ọdún yìí nílùú Òṣogbo. Ó ti ṣàlàyé pé ohun gbogbo ló ní ètò ní Mẹ́kà. Ó ní kò sí ẹnikẹ́ni tí yóò fi agídí mú ẹnìkankan láti ṣe nǹkan tó tọ́ tàbí èyí tó yẹ kí wọ́n tó ṣe é. Bẹ́ẹ̀ ni wọ́n máa ń bọ̀wọ̀ fún àṣẹ tí àwọn adarí wọn bá pa fún wọn. Alhaja Agboola, ẹni tí òun náà pé ọdún márùndínlọ́gọ́rin, wá ké sí gbogbo àwọn ọmọ Nàìjíríà láti má ṣe dẹ́kun gbígbàdúrà fún àwọn adarí nítorí nípasẹ̀ ṣíṣe bẹ́ẹ̀ ni gbogbo nǹkan fi lè bọ́ sípò. Nínú wáàsí rẹ̀, ìmáàmù àgbà mọ́ṣáláṣí Ayọ̀ọ́lá nílùú Òṣogbo, Imam Salawudeen sọ pé ọ̀kan pàtàkì lára àwọn òkú márùn-ún ẹ̀sìn Islam ní lílọ sí ìlú Mẹ́kà, èyí tó sì yẹ kí gbogbo Mùsùlùmí tó bá lágbára rẹ̀ gbìyànjú láti débẹ̀. Ó gbóṣùbà fún àwọn ọmọ Alhaja Bọ́láńlé Agboola fún ìgbékalẹ̀ ayẹyẹ nítorí ohun tí inú Ọlọ́run dùn sí ni kí àwọn ọmọ náà kó tọ́jú àwọn òbí wọn. Bákan náà ni Imam Salawudeen rọ Alhaja tuntun náà láti máa kọ́ àwọn obìnrin tàbí ìyàwó ilé bí èèyàn ṣe máa ń ní sùúrù, ìpamọ́ra àti àforítì nílé ọkọ. Ọ̀kan lára àwọn ọmọ màmá náà, Ọláwálé Collins, sọ fún àwọn oníròyìn pé àpẹẹrẹ ìyá gidi tó fẹ́ràn ọmọ rẹ̀ ni ìyá òun. Ó ní gbogbo àwọn ọmọ nǹkan tí ojú obìnrin náà rí kí àwọn tó jẹ́ èèyàn láyé. Lára àwọn tí wọ́n wà níbi ayẹyẹ ọ̀hún ni Madam No Network àtàwọn òṣèré tíátà míì. Mariam Ọláníyì ló ń jábọ̀ ìròyìn fún Etí Ọ̀pá TV.